don't know when they walk out, you know, taking people up a program. Time to bless àti ọmọ oríta àwọn náà wọ́n tẹ̀lé wọn kábíyèsí o ọba ń kí yó kábíyèsí o ọba ń kí yó èmi ọ̀gá ní sábà mo ní ìjọ sábà wọn ní kábíyèsí o ọkì náà wà bẹ́ẹ̀ ní kábíyèsí o àní ọlọ́pàá ní kábíyèsí o.
Position nínú Yorùbá community. Èmi ni igbákejì alága vice chairman Yorùbá community Ashanti region. Ẹ jọ̀ọ́ kí lẹ ní fún gbogbo Yorùbá community nínú Kumasi nípa ọdún tá à ń ṣe yìí. Ní tí mo ní fún Yorùbá community nípa ọdún tá à ń ṣe ni pé à ń ṣe ọdún yẹn lórí pé kí gbogbo owó fi wà ní unity, kí gbogbo owó fi mọ́ra wa, tí òfin ní mọ síjà láàrin wa, bíjà bá tiẹ̀ fẹ́ wáyé irú ìpéjọpọ̀ báyìí ó máa jẹ́ kí gbogbo nǹkan wa kó lọ létò tí ò ní síjà láàrin wa. Ẹ dákun ẹ wíṣì gbogbo Muslims àgbáyé ní ipa ọdún tá à ń ṣe. Mo wíṣì gbogbo àwa mùsùlùmí tó ń bẹ ní gbogbo àgbáyé throughout the world wípé àpapọ̀ ọdún ẹ̀mẹ́wọ́ ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ ṣeun gan. Orúkọ mi Alhaji Sadiq Ọlábà. Ẹ jọ̀ọ́ kí ni ẹ ní fún àwọn Yorùbá fún ọdún tá à ń ṣe yìí? Ẹ kò sí kẹta fẹ́ sọ ju pé àjọyọ̀ láti bá ṣe iná ló yẹ gbogbo ẹ máa wà. Kí ìfẹ́ wà, kí ìrẹ́pọ̀ wà, gbogbo ẹ bá wà báyìí, gbogbo lè máa lọ létò. Ọlọ́run gbà fún wa. Ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́ kí ni position nínú Yorùbá community wa yìí? Èmi ni alága ọmọ Odun state lápapọ̀. Ẹ jọ̀ọ́ kí lẹ ní fún gbogbo Yorùbá community fún ọdún tá a ṣe yìí? Ok, àkọ́kọ́ mo kí gbogbo akú ọdún akóyè a ṣe púpọ̀ ọdún láyé Ọlọ́run ní ṣe lè láti mọ́. Ìṣọ̀kan òun ló ṣe pàtàkì ní gbogbo ìgbésí ayé, gbogbo ọmọ Yorùbá pátápátá káàárọ̀ oòjíire bí a ṣe kan bí a wà gẹ́gẹ́ bí ọmọ ìyá bí a ṣe wà láti ìbẹ̀rẹ̀ ohun tí ó ń jẹ́ ẹlẹ́yàmẹ̀yà eléyìí. Láṣẹ ọba Yorùbá wa ọ̀hájì àbúràbí àbí ọba Yorùbá láti ìpínlẹ̀ Èkó. Láìtì ẹ̀wọ̀n ní báyìí, ẹ máa máa lọ mú ọ̀tà kọ̀lẹ́ẹ̀tì. Ẹ máa ń gbé dání. Láti wà ń bẹ gbé dání báyìí kí lọ mú wa. Ẹ má tẹ̀lé kankan wọ̀, ẹ̀sẹ̀ wa gbé dání náà tó kù. Àwọn alága wa, alága Yorùbá community. Àwọn náà tó ní kí bákan náà àdúgbò lọ́dọ̀ ìgbò àwọn ọmọ Yorùbá àjọ ìfòlúlú. Àwọn wa là ń sọ pé wa lórí ó sì wà náà là ń fi ṣe. Bàbá sàkéèsì ẹ̀ ní pé ọdún kẹrin bá ti ṣe àjọ̀dún ọdún wọn nígbà yìí. Àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba náà ní gbogbo wa yóò sọ wá ju èdè ìlú. Àwọn ìta ń ṣe mọ̀ tó dún lòdòdòdò ọdún ní tó dún lò. Lọ́dún ní ìlànà onílẹ̀ ọba wọn lọ́gbà wá wọlé pé àwọn ọba Yorùbá.
Kábíyèsí o. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ jọ̀ọ́, kí ni position yín nínú àwa Yorùbá táwa ń Kumasi? Okay, position wa nínú àwa Yorùbá táwa ń Kumasi kì í ṣe Kumasi nìkan, the whole Ashanti region. Àwa ni Ọlọ́run yàn ní position ọba Yorùbá àti Ashanti region. Léyìí tí ọba wa tí í ṣe ọba Asante ọ̀sẹ̀ tuntun the second tó lọ́wọ́ sí tọba àbọ̀ sí tó fi òtẹ̀tẹ̀. Ẹ jọ̀ọ́ sà, advice wo lẹ ní fún àwọn youth Yorùbá pẹ̀lú ọdún tá à ń ṣe? Advice tí mo ní fún wa nípa ọdún tá à ń ṣe ni pé ká gbìyànjú gbogbo ọdọọdún ká máa pàdé báyìí ká máa mọra wa tá à ń bá mọra wa àǹfààní púpọ̀ wà níbẹ̀ nítorí pé bí èmi báyìí ká ní mo jẹ́ mọ́tà ọjà kan níbi tẹ́ ẹ bá ti mà mí bẹ́ẹ̀ bá mówó dání ẹ ní àǹfààní nígbà jẹ́ pé ọmọ Yorùbá kan náà ni wá èmi náà ní àǹfààní àti help yín lọ́jọ́ pé tí ẹ máa lọ gbà ẹ máa lọ tà ẹ yóò yín ẹ máa mówó wá so àǹfààní ń bẹ́ẹ̀ púpọ̀ àmọ́ tá a bá mọra wa bó la ṣe fẹ́ jẹ́ àǹfààní ara wa so ó dára. Ẹ dákun ẹ bá wa ṣàdúrà pẹ̀lú bá a ṣe ń bọ̀ àwọn ọmọ kéékèèké táwa ní Yorùbá community ẹ bá wa ṣàdúrà. Ok, àdúrà tí a bá ń ṣe ni pé àkọ́kọ́ Ọlọ́run bá kọ́ pẹ̀lú gbogbo wa Ọlọ́run bá kọ́ má dojú tì wá Ọlọ́run bá kọ́ má lọ́wọ́ sí gbogbo bùkátẹ́ ni. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́ o, ṣé dáadáa ni? Adúpẹ́. Ẹ kú ọdún ẹkú yìí. Àwa ni o. Ẹ ṣe ọ̀pọ̀ ẹ̀ o. Àmín. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Orúkọ mi Alhaji Mustapha Dauda. Ẹ jọ̀ọ́ kí ni position yín nínú Yorùbá? Ṣé àwọn gbogbo Yorùbá community Ashanti region? Àti pàápàá jùlọ àwọn Yorùbá tó máa yára wa jọ. Ẹ̀yìn tó lè jẹ́ pé ọ̀dọ́ fún wa ẹ̀yìn ẹ̀gbọ́n wa lọ́kùnrin lóhùn fídíò ọlọ́mọba tó máa fi ọjọ́ ẹ̀sìn àgbájú tó wà. Ó lè gbogbo kàkà bá wà ní ọjọ́ máa di ọdún máa di ọdún tó dáa tó wà lọ́sọ̀rọ̀. Bismillah.